Mo kí gbogbo èèyàn tó ń gbọ́ mi níbikíbi tí ẹ wà. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ orúkọ tèmi, Dr. Ọlálékan Sàlámì Aláàfin Ìṣẹ̀mbáyé. Èmi a máa sọ pé erin kọjá gbígbé, àjànàkú kọjá rúrù, àjànàkú kọjá àmórí nǹkan fìrí, bàbá rìnrìn, ẹ jẹ́ ká sọ pa rìnrìn. Ògúnnágbòǹgbò ni Dr. Ọlálékan Sàlámì ti ń dátọ́ lẹ́nu ìpín. Èmi ni Ọlọ́run fi ṣe president fún ẹgbẹ́ Association of Africa Tradition and Culture. Ntẹ́mi máa ń ṣe lórí social media ò ní pé máa ń sọ fún àwọn ọmọ Yorùbá wípé àṣà tiwantiwa ẹ jẹ́ ká máa gbé lárugẹ. Iṣẹ́ kan ni mo wá fẹ́ kọ́ wa lónìí nípa ọ̀rọ̀ ìwòsàn. Pàápàá jùlọ ìwòsàn ní ìlànà ti ẹ̀mí. Tá bá rí èèyàn tó ṣe pé gbogbo ohun tó da nínú ọ̀rọ̀ ẹ̀, àwọn ọmọ aráyé wọ́n ti gbà lọ́wọ́ ẹ̀. Èèyàn tó ṣe pé ó ti ń da fún tẹ́lẹ̀ kò wá da fún mọ́, wọ́n ti gba ògo rẹ̀ lọ tó wá fẹ́ gba ògo ẹ̀ padà. Ara iṣẹ́ tó máa ń lò fún irú èèyàn bẹ́ẹ̀ nìyẹn. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti jáde lọ lọ́tùn jáde lọ lósì. Ẹlòmíì ti pa àgbò, ẹ̀mí ẹ̀ ti fẹ́ bọ́. Kódà ẹlòmíì ti pa ẹlẹ́dẹ̀, ó ti ṣe ìṣóòru. Tí o bá fẹ́ ṣe ní ìlànà àwọn baba ńlá wa nílẹ̀ Yorùbá, bọ́n ṣe máa ń ṣe òun náà ni pé a wá ewé àjẹ́òbàlé 201. A wá ìkòkò tuntun. Ìkòkò tuntun yìí a kó ewé àjẹ́òbàlé 201 yìí, a kó sí lórí. A wá ẹyin ìbílẹ̀ kan, a fi sórí ẹ̀. A wá pọn omi sínú ìkòkò yìí, a gbé kaná. A jẹ́ kó omi pọ̀ débi pé ó tó wẹ̀. Tó bá ti di pé a gbé kaná tí ó jiná, a yọ ẹyin yìí kúrò. A ṣe ọ̀pọ̀lọpọ̀ àdúrà, a ṣe sí ẹyin. A wá mú omi tó wà nínú ìkòkò náà. A ti gún epo ọ̀bọ̀, a ti gún papọ̀ mọ́ṣẹ. Òun ni ọṣẹ ta fẹ́ fi àgbo náà wẹ̀. Tá bá wá ṣe kó ẹyin síbì kan, a wá kó ewé àjẹ́òbàlé, a kó sílẹ̀ ńlẹ̀ ní orí ààtàn. Tá bá kó sílẹ̀ ńlẹ̀, orí ẹ̀ lá dúró sí, láwa ti wẹ̀ ọṣẹ yìí. Tá bá ti wẹ̀ tán, a wá ṣe àdúrà, a bá ẹlẹ́dàá wa sọ̀rọ̀ kí a tó jẹ ẹyin. Pẹ̀lú àṣẹ Ọlọ́run, gbogbo ìkólọ ẹni tó bá ṣe yóò padà. Ọ̀nà táwọn baba ńlá wa tó máa ń lò láyé àtijọ́, òun là ń kọ́ra wa. A sọ pé kẹ́nikẹ́ni kó má ṣe ẹ̀sìn tó ń ṣe. Education nípa àwọn nǹkan táwọn baba ńlá wa ṣe láyé àtijọ́, òun ni Dr. Lékan Sàlámì ló ń kọ́ ọ̀yàn. Kò ní kí èèyàn wá ṣe ẹgbẹ́ àwo, kò ní kí èèyàn wá ṣe ẹgbẹ́ òkùnkùn. Bẹ́ẹ̀ sì ni kò sọ pé kí èèyàn wá ṣe ẹgbẹ́ ìbílẹ̀ àbí ẹ̀sìn ìbílẹ̀. Ohun tá à ń sọ ni ẹgbẹ́ tó máa kọ́ wa pé àṣẹ oníbàwọn baba ńlá wa bọ́n ṣe ń ṣe nǹkan nílẹ̀ Yorùbá kó tó di pé àṣà òyìnbó ó dé àárín wa. Ìwọ tó bá wá fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ tí Dr. Lékan Sàlámì gbé kalẹ̀, tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó sì wà nínú ẹgbẹ́ náà tó ń jàǹfààní ẹgbẹ́ náà, ìwọ náà lè kàn sí mi ní orí WhatsApp number mi 08028565188 láti lè darapọ̀ mọ́ ẹgbẹ́ náà. 5,000 ní registration àti owó ID card, nítorí pé ẹgbẹ́ tí a register lọ́dọ̀ ìjọba gẹ́gẹ́ bí association ni. A dára fún wa, ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́. Èyí tí èèyàn fi ń sáré kiri tó fi ń kọ́ sọ́wọ́ àwọn ní 419, ìwọ náà gbìyànjú kó darapọ̀ mọ́ ẹgbẹ́ AATC. Kì í ṣe ẹgbẹ́ tó máa ń gba owó lọ́wọ́ èèyàn. Kì í ṣe ẹgbẹ́ tó máa sọ pé wá kí n bá ẹ ṣe. Kàkà tó máa ní wá kí n bá ẹ ṣe, wọ́n á kọ́ ẹ bọ́n ṣe ń ṣe ni. Bó bá wùn ẹ́, o lè lọ bẹ́ẹ̀ lòmíì kó bá ẹ ṣe. Tó bá sì wùn, o lè ṣe fúnra rẹ. A dára fún gbogbo wa.